Ó dà pé wàhálà tuntun tó ti ń bẹ́ sílẹ̀ bọ̀ lágbo ilé fújì o lórí orin tí gbajúgbajà olórin fújì ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tó pè yàn mọ̀ sí Táyé Currency, tó ṣẹ̀ṣẹ̀ kọ. Táwọn olólùfẹ́ orin fújì tí wọ́n sì ń sọ pé nǹkan tí Táyé Currency ń sọ náà kò sóòótọ́ níbẹ̀, tí wọ́n sì ń sọ pé gbajúgbajà olórin fújì tó fi ìlú Èkó ní ìpínlẹ̀ Èkó ṣe ibùgbé ni Alhaji Sule Alao Adékúnlé, ẹni tó pè yàn mọ̀ sí Màláíkà tàbí Kíbla tàbí Màdíbà. Òní Táyé Currency ló ń fi orin báwí. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ìyẹn ọjọ́ Ajé tí ṣe Monday, ní orin tí Táyé Currency ṣẹ̀ṣẹ̀ kọ náà ló máa lù síta, níbi tó tún ti ń jẹ́ kó di mọ̀ pé òun kì í ṣe ọmọdé eléré nínú eléré, tó sì bẹ̀rẹ̀ sí ní máa sọ ìtàn bó ṣe bẹ̀rẹ̀ orin fújì. Táyé Currency sọ nínú orin náà wípé ẹ̀yìn ẹ̀gbọ́n òun tó ń jẹ́ Kọ̀mí Jackson, tó jẹ́ olórin fújì ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nínú òun ti bẹ̀rẹ̀ eré. Ó ní Kọ̀mí Jackson tó ń wò yìí, ọmọ bàbá kan náà lòun, ìyá àwọn ìlú yàtọ̀. Ó ní ìyá Kọ̀mí Jackson ló jẹ́ ìyáálé fún ìyá òun, tó sì ní lẹ́yìn ẹ̀ nínú òun ti bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ fújì, lòun ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ elégbè. Táyé Currency wá jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn tí wọ́n fi ojú kékeré tó fi ń wo òun nídìí iṣẹ́ fújì, tí wọ́n wò páwọn jù òun lọ, ó lọ́rọ̀ ò rí bẹ́ẹ̀. Ó ní láti ọdún 1981, 82, 83 lòun ti bẹ̀rẹ̀ fújì tóun ti ń gbèrè lẹ́yìn ẹ̀gbọ́n òun Kọ̀mí Jackson, tí Táyé Currency sì ń jẹ́ kó di mọ̀ pé eléyìí ti fi hàn pé òun náà ọdún òun ti pẹ́, òun kì í ṣe ọmọlẹ́yìn nínú fújì, ọ̀kan lára àwọn àgbà olórin fújì nínú òun jẹ́. Gbàrà tí Táyé Currency tó sọ ọ̀rọ̀ yìí làwọn èèyàn máa ti ń sọ̀rọ̀, tó sì ń sọ pé wàhálà tuntun ní ọkùnrin ẹni 50 ọdún náà ni ló fẹ́ dá sílẹ̀ lágboolé fújì. Àwọn kan tẹ̀ ń sọ pé bí Táyé Currency tó ṣẹ̀ṣẹ̀ ṣe ayé ọdún 50 ọdún 50 years tó bá ń sọ pé ọdún 1981, 82, 83 lòun ti ń gbèrin, wọ́n ní tí eléyìí túmọ̀ sí ni pé lọ́mọ ọdún 7, 8, 9 ni ló ti ń gbèrin fújì. Wọ́n ní eléyìí fi hàn pé Táyé Currency kò fẹ́ sí òótọ́ ọ̀nà nínú ọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé Màláíkà ni ọkùnrin náà ń fi ọgbọ́n báwí. Ẹ rántí pé nígbà tí ayẹyẹ 40 ọdún tí Pasuma Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder tí ó ti ń kọrin fújì tó fẹ́ wáyé, ní Màláíkà lọ kọrin pé látọdún 1983 ni lòun ti bẹ̀rẹ̀ orin, èyí tó fi hàn pé ọ̀gá ló jẹ́ fún Pasuma nídìí iṣẹ́ fújì. Ọ̀rọ̀ ẹ̀ ló sì di ariwo àti awuyewuye, èyí tí àwọn olólùfẹ́ Pasuma tán koro ojú sí, ìpè láti ọjọ́ tí Màláíkà ti ń kọrin kí ló dé tí ò sọ síta wípé ọdún 1983 lòun ti ń kọrin, kó tó wá di pé Pasuma jẹ́ kó di mọ̀ pé ọdún 1984 ló ń bẹ̀rẹ̀, tó wá lọ gbé irú ẹ̀ jáde. Ọ̀rọ̀ yìí gan ni wọ́n ní Táyé Currency ń fọgbọ́n fèsì sí o, nítorí pé wọ́n ní ìjà wà láàrin òun àti Màláíkà tí ò fẹ́ gbà pé ọkùnrin náà jù òun lọ, tó sì ní nítorí bí Màláíkà ṣe kéde pé ọdún 1983 lòun ti bẹ̀rẹ̀ orin ló jẹ́ kí òun náà ó kéde báyìí pé ọdún 1981 lòun ti ń gbèrè lẹ́yìn Kọ̀mí Jackson ẹ̀gbọ́n òun.